Ẹ káàsán sà. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Bọ́mọ ó ṣe mọ. Ẹnu ọwọ́ òbí ẹ̀ láti béèrè. Bọ́mọ ó ṣe mọ. Bọ́mọ ó ṣe mọ. Èmi ò ké bóyá bọ́mọ ó ṣe mọ ló ṣe máa fi hùwà. Bí ọmọ ó ṣe mọ. Láti máa bí. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Bọ́mọ ó ṣe mọ. Bóyá bí ọmọ bá ṣe ń hùwà tó máa fi ìwà tó máa fi wù bóyá tó máa fi gòkè bí ọmọ mú mi fẹ́ sọ. Ẹ káàsán sà. Ẹ káàsán sà o. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Bí ọmọ ó ṣe mọ àábè lọ́wọ́ àwọn àgbàrá ṣùgbọ́n ṣá gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ sí bí ọmọ ó ṣe mọ ó wà lọ́wọ́ ara tiẹ̀ gangan ara ọmọ gangan ló wà. Bọ́mọ ó ṣe mọ. Ẹ tún sọ náà kí n gbọ́ dáadáa. Bọ́mọ ó ṣe mọ. Bọ́mọ ó ṣe mọ. Bí ọmọ ó ṣe mọ. Bí ọmọ ó ṣe mọ. Ṣé mo ní bí ẹ ṣe bá mi sọ yìí bọ́mọ ó ṣe mọ yẹn bóyá bí ọmọ ṣe mọ bóyá ìwọ̀nba ọmọ tí wọ́n bá máa bí ó ti tó ni bọ́mọ ó ṣe mọ làá ṣe tó. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Mi ò tiẹ̀ mọ̀ rárá. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bí ọmọ ó ṣe mọ. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bí ọmọ ó ṣe mọ. Èmi ò gbọ́ Yorùbá dáadáa, mi ò kì í ṣọmọ Yorùbá tó bẹ́ẹ̀. Ọmọ bo ni? Ọmọ Abẹ́òkúta ni àmọ́ mi ò. Ẹ káàsán mà. Ẹ káàsán mo sáré. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bí ọmọ ó ṣe mọ. Bọ́mọ. Bí ọmọ ó ṣe mọ. Kò ní jẹ́ kó mọ̀ wá fún ni. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Kò kí ń jẹ́ kó mọ̀ wá wù. Ẹ káàsán mà. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ bá wa parí òwe yìí. Bọ́mọ ó ṣe mọ. Kò jẹ́ kó mọ̀ wá gbà wù. Tí a béèrè lọ́wọ́ yín wípé kẹ́ bá wa parí òwe yẹn wípé bọ́mọ ó ṣe mọ. Ṣé rántí? Pé kò lè mọ̀ wá gbà wù. Torí ìdí èyí olóyè Odùṣínà àwọn ló ní ká fún yín ní ohun tá a fẹ́ fún yín yìí pé fún ti àsìkò tá a wà yìí àsìkò ààwẹ̀ Ramadan so ẹ wá dúpẹ́ ẹ máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wọ́n ní ká fún yín ní ẹgbẹ̀rún 2 náírà ẹ dúpẹ́ lọ́wọ́ olóyè Odùṣínà. Olóyè Odùṣínà ṣé owó a máa ròkè o owó ní sáàrẹ o ẹlẹ lábùrú o owó ní àjẹ wọn ọmọ ẹ̀ka lọ́wọ́ fún lójú ọmọ ẹ̀jẹ̀ o ẹni tí ẹ̀jẹ̀ ń ṣe gbogbo pẹ́gàrún káàkiri ẹ̀yìn náà nípàdé àgbàkó ìyàwó rere máa fẹ́ o ẹ̀ lè rí wàhálà ẹ̀ lè rí dààmú wọn ò ní ìrẹ́wó fún yín náà o wọn ò ní yàpòtí fún yín jókòó ẹni ẹlẹ́ni ò ní bá ṣe yí ṣe o. Ẹ káàsán ma yes ma ẹ ṣeun ṣe rántí ìbéèrè tá a béèrè lọ́wọ́ yín tá a sọ wípé bọ́ọ̀mù ó ṣe mọ́. Kò jẹ́ kó mọ̀ wá fún. Ẹ ṣe torí ìdí èyí nítorí àsìkò tá a wà yìí àsìkò àwẹ̀ yìí so wọ́n ní ká fún yín ní ẹgbẹ̀rún 2 torí pé ẹ gbà olóyè Odùṣínà sì ni wọ́n ní kí a fún yín ní owó náà. Ilé-iṣẹ́ náà ò ní bàjẹ́. Ọ̀lẹ́lẹ̀ ma. Àbárúkọ ẹ̀ṣẹ̀ ilé-iṣẹ́ yóò ní bàjẹ́ o lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ máa tẹ̀síwájú ìlọsíwájú ìgbéga tó tọ́ àti tó yẹ Ọlọ́run máa gbé yín ga ìbùkún àgbọ̀n ọgbẹ́ Ọlọ́run á yà lóyún ẹni àràánú gbà bẹ́ẹ̀ ṣe mí láàánú ọmọ àṣẹyìn náà láàánú iléeṣẹ́ náà kò ní bàjẹ́ iléeṣẹ́ náà máa tẹ̀síwájú ààbò Ọlọ́run á dájú lórí yín ẹ̀ máa lọ láyọ̀ ẹ̀ máa bọ̀ láyọ̀ ẹ̀ ní fara pa ẹ̀ ní fara gbọ́fà ẹ̀ dẹ̀ ní fara gbọ́ta àwọn ọmọ yín náà àyàn ojú lágbọ́rọ̀ Ọlọ́run àṣeyọrí lẹ̀ máa ṣe ẹ̀ ní ṣàṣetì ojú òní tì yín ẹ ṣé sà. láì wo lẹ́ ń lò. láì wo lẹ́ ń lò. MTN Airtel lẹ́yìn náà lò ok n tó wá ṣẹlẹ̀ lélẹ̀ tá a bá dé àwọn ibì kan tá a bá fẹ́ ṣe nígbà míì àwọn míì á sọ pé ó wu àwọn láti fẹ́ ká béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn
ṣé wá rí nǹkan tẹ́ ẹ ṣe ó wú wa lórí púpọ̀ torí wípé ó jẹ́ pé ẹ̀ ń fẹ́ láti gbé àṣà Yorùbá ga ni. Pa bá béèrè yẹn lọ́wọ́ èèyàn ẹni yẹn gbà tàbí kò gbà kò túmọ̀ sí pé ẹni yẹn ò mọ̀ tàbí kò jẹ́ nǹkan kan, ṣùgbọ́n pé ẹ ti ẹ̀ gbìyànjú ẹ̀, ìyẹn fi hàn wípé ẹ nífẹ̀ẹ́ àṣà wa. Torí ìdí èyí a máa fẹ́ láti fún yín ní recharge card kékeré kan ní o, mẹ́ra bá wa manage ẹ̀ bá wa manage ẹ̀. Airtel ẹ pé àbí ẹ lo Airtel, ẹ̀yin ń lo MTN nìyẹn. Airtel lélẹ̀ so ẹ ra manage ẹ belenja ẹ ṣe gan àmì màá fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ èèyàn kan ẹni yẹn ló ní ká ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn pé àwọn fẹ́ ṣàtìlẹ́yìn fún àṣà wa, so màá fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Chief Odùṣínà. A dúpẹ́ lọ́wọ́ Mr. Chief Odùṣínà a dúpẹ́ lọ́wọ́ yín o, iléeṣẹ́ yín ò ní jóná o, àṣà Yorùbá ò ní parun o, agbára Ọlọ́run iléeṣẹ́ yín á máa lọ sókè o, ẹnì fi eléyìí ṣàṣemọ̀ o, Ọlọ́run á máa fún yín lágbára àti tẹ̀síwájú o. Ẹ̀yin náà dúpẹ́ lọ́wọ́ wọn Chief Odùṣínà. Chief Odùṣínà a dúpẹ́ lọ́wọ́ yín o, iléeṣẹ́ yín ò ní jóná o, a dúpẹ́ fún àṣà Yorùbá tí ẹ fẹ́ máa tẹ̀síwájú, àṣà Yorùbá ò ní parun torí yín o, iléeṣẹ́ yín á máa ròkè o. Ẹ ṣe káàdì nẹ́tíwọ̀kì lẹ́ ń lò. MTN ok á fún yín ní MTN bọ̀. MTN nìkan lẹ́ ń lò àbí ẹ lo any other network? Glo ẹ ń lo Glo náà àbí ẹ kí ẹ ká ṣíbi eléyìí. Glo lele Glo token yẹn ẹ dúpẹ́ lọ́wọ́ Chief Odùṣínà àwọn ló fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ Chief Odùṣínà ẹ ṣé gan-an ọwọ́ yín á máa ròkè o, Ọlọ́run á dé iṣẹ́ yín ládé o, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun ó dàbọ̀.